tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ wa pé ẹ káalẹ́ ẹ káàsán etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o bákan náà ojú tẹ́ fi ń rí wa náà kò tún ní fọ́ àwa láò máa wá ẹ̀yin náà láò máa bá o ikú kò ní wá gbé ṣe o ǹjẹ́ ẹ ti gbọ́ wípé gbogbo ọmọ Yorùbá àti ṣetán bẹ́ẹ̀ ni àti ṣetán àti dìde láti jà fún òmìnira wa Yorùbá Nation manual which guides self-determination struggle is ready with Nigeria president tó túmọ̀ sí pé gbogbo ọmọ Yorùbá àti ṣetán láti sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ lórí ìjà òmìnira wa bẹ́ẹ̀ ni lórí ìjà òmìnira wa ṣàmùpé pé bàbá ti sọ̀rọ̀ sókè bàbá Professor Banji Akintoye ikú ò ní pa yín bàbá ti sọ̀rọ̀ sókè o bàbá ti sọ̀rọ̀ sókè wípé ṣé ẹ rí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá tí gbogbo wa mọ̀ sí Sunday Ìgbòho wọ́n ní kò jẹ́ ìjọba ní gbèsè o wípé nǹkan tó ṣe kò jẹ́ bí ìjọba o nítorí self determination ní nǹkan tóun dúró fún tó dẹ̀ dúró fún pé gbogbo ọmọ Yorùbá máa gba òmìnira wọn fúdìí èyí kò ṣe kíni kò hùwà ọ̀daràn bàbá Professor Banji Akintoye ó ní self determination movement ìlànà ọmọ Oòduà leader ó ti sọ̀rọ̀ wípé ṣé rí Yorùbá self determination ó ti bẹ̀rẹ̀ láti 2020 tá a dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní jàjà yìí bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí the struggle and it is ready with the Nigeria president bàbá Akintoye ó tún fi kún ó ní Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ó ní kì í ṣe ọ̀daràn lábẹ́ ìjọba lábẹ́ òfin ìjọba yálà lábẹ́ international community wípé self determination ni ọmọ Adéyẹmọ ń lé bẹ́ẹ̀ ni o self determination ló ń lé o bàbá Akintoye tún tẹ̀síwájú ó tún sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ olórí Fúlàní èyí tí wọ́n sọ ìyẹn Garuz Galolo bẹ́ẹ̀ ni tí ó accuse bàbá wa tó accuse olóyè Sunday Igboho ṣá wípé ọ̀daràn ni however bàbá wa Akintoye ti wá jẹ́ kó yé wọn wípé ṣe rí gbogbo ìgbésẹ̀ àti ìlànà tí ọmọ Adéyẹmọ ń gbé gbogbo ẹ̀ ló wà nínú òfin o tó dẹ̀ wà nínú Nigeria constitution tó dẹ̀ jẹ́ pé wọ́n back ẹ̀ up pẹ̀lú right of self determination bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni kẹ́ ẹ lè mọ̀ pé àwa ò ṣe pé jàgídíjà fún ìdí èyí ṣe rí ó fẹ́ dẹ́kun ìwà wèrè àwọn Fúlàní ni nǹkan tí ọmọ Adéyẹmọ ń ṣe nìyẹn o wọ́n ní ó ń dẹ́kun ìwà wèrè àwọn Fúlàní láti lè má máa ṣe ìwà burúkú wọn lórí ilẹ̀ wa mọ́ bẹ́ẹ̀ ni o bàbá Professor Akintoye tí wàá fi ọ̀rọ̀ ránṣẹ́ sí Garuz Galolo ó ní ṣé o gbọ́ Garuz ó ní òun mọ̀ pé òun rò bóyá self determination yìí wípé bóyá crime ní under Nigeria law tó o bá ka ìwé dáadáa wàá mọ̀ pé kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ self determination is not a problem it is a determination for one nation is entirely in accordance tó túmọ̀ sí pé ó ti wà lákọọ́lẹ̀ pẹ̀lú international law so ẹ má ẹ fà pé olórí wa ní ọ̀daràn mọ́ ẹ má jà gbọ́rú ẹ̀ lẹ́nu yín mọ́ ẹ̀yin Fúlàní wèrè yìí ẹ má jà gbọ́rú ẹ̀ lẹ́nu yín mọ́ o torí tẹ́ ẹ bá rò bóyá ó wà ní ìwé òfin bẹ́ẹ̀ àti mú lọ jáde fún yín kẹ́ ẹ lè mọ̀ wípé àwa ò kì í ṣe nǹkan ká má back ẹ̀ up pẹ̀lú òfin Nàìjíríà bẹ́ẹ̀ ni the African Charter of Human and People's Rights fully affirm exactly the same àwọn náà gbà wípé lóòótọ́ ni láti ìgbà tí wọ́n ní since when Nigeria is a member of the United Nations and the African Union and signatory to these two international laws wọ́n ti fòfin ẹlẹ̀ both laws are part of the laws of Federal Republic of Nigeria bẹ́ẹ̀ ni o èyí tí former Nigeria president Buhari tó sọ nípa ẹ̀ nígbà tí United Nations
ní General Assembly ní 2017 tó dẹ̀ jẹ́ kó yé wa pé self determination ni o kì í ṣe wàhálà kì í ṣe ìjà. So ẹjọ́ bàbá Buhari gan tún sọ wípé immoral to deny self determination to any nation that peacefully seek wípé àìjẹ́bẹ̀ ó lè fa gòbè yẹn náà ló máa fà báyìí. Nítorí náà ṣe rí Yorùbá nation self determination nìkan tá a ṣe àwa ò jà àwa ò bá ipò wàhálà ṣùgbọ́n ẹ̀yàn ọ̀dà wa ẹ jẹ́ ká wa máa lọ. Ṣe rí gbogbo ìtí Gàlú ló ń sọ tó ń pariwo kiri wípé ọ̀daràn ni kí ló dé tí ìjọba ò mú ààrẹ tí ò ṣe mú Sunday Igboho tó ṣe jẹ́ wípé pẹ̀lú bó ṣe lọ sọ̀mìtì wọn ò mú ó yẹ kó mú ni ẹ jẹ́ kó máa pọ̀ létí yín àwọn oṣù ọ̀daràn. Bẹ́ẹ̀ ni o ẹ wo ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ já gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ. Ọ̀kan ló ní agbára ò tí ṣe fún o nítorí kò dẹ̀ ṣe é gbà tipátipá kò ṣe é gbà tipátipá o. Wọ́n ní the movement Yorùbá is free. Ẹgbẹ́ àwọn ọmọ Yíbò gan yarí lọ́gán tí Yorùbá bá ti gba òmìnira báyìí Yíbò náà ò ní dúró. Bẹ́ẹ̀ ni o wọn ò fẹ́ wà lábẹ́ anybody bákan náà wọn ò fẹ́ wà lábẹ́ Haúsá nítorí àwa ò gbà pé ìkànnì wa ìkọ́ tiẹ̀ ní tí a bá fẹ́ tẹ̀síwájú ẹ jẹ́ ká pín orílẹ̀-èdè that is it. Nítorí a ò papọ̀ mọ́ra wa ẹyẹ fi ìpá ẹyẹ fi wẹ́pọ̀n a papọ̀ mọ́ra wọn. Ọ̀kan ló ní ṣẹ́rí even the manual is with presidency. Ẹgbọ́n ó ní the Yorùbá are known for one thing sell out betrayal. Mà parọ́ ṣùgbọ́n ṣé o mọ̀ pé àwọn àgbààgbà kankan tí wọn ò fẹ́ ìtẹ̀síwájú Yorùbá ó ní wọ́n ti ṣerú ẹ̀ fún General Dípọ̀díyà irọ́ àwọn àgbààgbà tí wọn ò tí ì rí picture nǹkan tí ọmọ Adéyẹmọ sọ ni. Bẹ́ẹ̀ ni o ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí kí ló ṣe fún Dípọ̀díyà ṣé wọ́n pa ni wọ́n ṣàpá àbí Nnamdi Kanu ṣèbó sì wà ń bẹ̀. Ọkàn tiẹ̀ ní we find ourselves self determination nítorí oníkálukú ló ní right sí self determination. Nigeria project ti fail so we don't need any renegotiation. We don't need that. Let this Nigeria be part. Ká pín sọ́tọ̀ kọ́ ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀yàn mẹ́rin bàbá mi bá wa ṣe ẹ gbé wọ gbóró ayé ẹ jẹ́ kó yá àwọn èèyàn lọ́tí ló sì pé Yorùbá nation òun nìkan ni ọ̀nà àbáyọ. La fi sọ wípé a ó máa bẹ ọ̀bí ẹni bẹ́ṣu àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀nà o. Gbogbo ẹni tó bá láwọn ní dé òun láwọn ní dé bá o. God bless Yorùbá nation. Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè wa o. Ó dàbọ̀.